kí n tó lọ síbẹ̀ jẹ́mọ́ success kọ́ ni pé ibi tí success ò parí sí wípé à ń sọ pé ọmọ mi dáfà ọ ara problem ta ní ni ẹ o pé in tún jẹ́ success Ọlọ́run bá define wa man zuhziha 'anil nar wa udkhila al-janna faqad faz kìí sí ìsí ọ̀nà ẹyọ kan lè ẹmọ́ gbà wà al-janna so mo lè train ọmọ mi pé kó dolówó kó sì mọ̀ náà sí Islam nínú ìfẹ́ tó dáfà mọ̀ Ọlọ́run mọ̀ tawhid mọ̀ gbogbo nǹkan tó yẹ kó mọ̀ débi fàṣà bẹ́yẹn mọ̀ débi àwọn fàṣà yẹn ò dá yẹn ò ní débẹ̀ yẹn kìí ṣe gbogbo ògbà lámọ̀sọ́ká ọmọ ìgbọ́dọ̀ dáfà ó náà ni wọ́n fi ń dìdàkudà náà kódà kìí ṣe gbogbo èèyàn ló ní sífà kó lè jáfà so ẹ lè fọ́ọ̀sì èèyàn kó wá jáfà innahu ikhtiyaru min Allah kò dẹ̀ túnmọ̀ sí pé tọ́lọ̀wọ̀n èèyàn láàfà kò lè dájú lọ pẹ̀lú ẹ̀rí Abdurrahman bin Auf radiyallahu anhu Abdullah ibn Abbas ni mọ́ kọ ní Qur'an Abdullah ibn Abbas radiyallahu anhuma ni ó kọ́ Abdurrahman bin Auf ní Qur'an tó bá sì fẹ́ ṣe ìjókòó ṣúrọ ọ̀rọ̀ tó kan gbogbo mùsùlùmí ó lè Abdurrahman bin Abbas sẹ́yìn ó kàn ha kì nípa sórí òpèrà ìlàfà ó mọ̀ nípa kí ní náà kí ni problem ayé tiwa ni pé àfáà assume gbogbo position láyé kò nìkan ló mọ̀ nípa rẹ̀ àfáà olẹ́ tó ń advice ẹ̀ àfáà ò mọ̀ pé tó ń bá lọ́mọ kí ó tó mọ̀ nípa business tó bá ti dọ̀rọ̀ business ọmọ kí ó ní kó ti síwájú pé ẹ̀yànjú ẹ̀ èmi ò mọ̀ ń parẹ̀ àfáà tó á mọ̀ sọ bí pé àdásà náà kan ní ó fi yanjú ọ̀rọ̀ business ọ̀rọ̀ business lélẹ̀ pé Ustadh ẹ̀mọ́ ìtàntà laptop ẹ̀ sáà gbẹ́ sí mo ra nǹkan inú mi wá dùn kí tó ra mú sàsọ ọ̀rẹ́ mi kan kò fẹ́ ra lọ́dà wọ́n á rà nínú àwọn electronics mo jẹ́ wá rà tán wọ́n á fáwọn tí máa ń tà tó jẹ́ èèyàn mi tó súnmọ́ mi yá ó ra kí ní orí kó fún àyè ó ló dá oríṣẹ́ tẹ́kẹ̀ pé ṣé wọn ò gbá yín wọn ò gbá mi ò US kíní kan ní ó ní ẹjẹ máa ń tẹ́kínkà tó bá tẹ̀sí lórí ẹ̀ kò yẹ kí lè wà bẹ̀ orí àgbàpá ìtumọ̀ ẹni pé ọ̀rọ̀ kéèkéé wá ní pé inú Suratul Fatiha Ọlọ́run wá sọ pé òdé bẹ̀yẹn tọ́lọ̀ ní fas'alu ahla dhikri in kuntum la ta'lamun àwọn tó nímọ̀ nípa rẹ̀ ní kó bí so mistake ti kọ́kọ́ wà fún wa ń bi parenting afẹ́ channel gbogbo ọmọ kún ó dàfà tí a bá ṣọ́ra wọn ó dìdàkudà a study tọ́bùrún ọmọ kọ̀ọ̀kan ó burú náà lóòótọ́ ká mọ̀ mọ̀ rò pé akọ́lọ̀bá yìí afájáde ní ọmọ mi àdúrà rí ó tún pọ̀ sí rẹ̀ túnmọ̀ ẹni pé ṣé gbogbo àwọn ọmọ ṣe ìfọ́mọ̀ sọ́rẹ̀ nínú fèmí ni wọ́n dàbí òfèmí ẹlọ́ka ìkẹ́lẹ́ bá mọ̀ pé a nídi experience tó lágbára ẹlọ́ka tàwọn ọmọ Sheikh Al-Albani rahimahullah gbogbo wọn kọ́ láàfà ẹlọ́ka tàwọn ọmọ Sheikh Mashhur Ali Salman gbogbo wọn kọ́ láàfà ẹlọ́ka tàwọn ọmọ Sheikh Abdullah ibn Baz gbogbo ọkọ́ láàfà but ṣé wọ́n á yapọ̀ Ọlọ́run à ní wọ́n parẹ̀ a sì rò pé wọn ò ní mọ̀ yapọ̀ Ọlọ́run àbí so wọ́n lè wà níbò míì tí wọ́n ran Islam lọ́wọ́ ju kódà kí wọ́n jáfà lọ so kí ló dé tí o wá fẹ́ channel ọmọ pé dandandandan ọmọ gbọ́dọ̀ di àáfà kó tó wà Al-Jannah it's a wrong notion ó wrong débi pé òun náà la fi ń fọ́ọ̀sì tẹ́rbíyà wọn sí ọ̀nà tí Ọlọ́run ọba ò fọ́ọ̀sì wa lé lórí